wọ́n nígbà tí kábíyèsí gbé Naomi yà sí ààfin nírọ̀lẹ́ yìí láti pàtì, wọ́n ní kábíyèsí lọ gbé pé ó yá òun ò fẹ́ rí ẹ ní pàtì yẹn mọ́ tí kábíyèsí wá níṣẹ́ tí kábíyèsí gbé Naomi lọ sí Àkúrẹ́ ṣe ló gbé ya palace tó sọ pé wọ́n ṣàjọyọ̀ inú wọn dùn pẹ̀lú parọ́pọ̀ tó fò sókè tó fò fáyọ̀ lára pé ara òun ti yá pàtó tí ẹ pé ó rí Naomi olólùwà ṣeun. Wọ́n ní bí àwọn olórí yẹn ṣe wá dà wá, wọ́n ní kò wá tó èyí tó jẹ́ ti Ashley. Wọ́n ní bó ṣe bọ́ta òun ò ní gbà ní. Wọ́n lóun ò ní gbà ṣọ́mọ pé túláàsì ojúkorojú ló ṣe, ó máa fọwọ́ ààrẹ ṣe rẹ̀. Wọ́n lẹ́ni tó bá ṣe nǹkan tẹ́nìkan ṣe rí ojú adé rí máàbò nǹkan tí ojú òrìrí ojú ààrẹ. Wọ́n ní ṣe ni before you know it, wọ́n ní owú jíjẹ yóò ṣe ṣe kiri pé tójúkorojú ni wọ́n ní bó ṣe wọ́ yàrá ó kàn wọ́ sẹ́yìn báyìí ó kàn lọ gbébọn jáde. Wọ́n ní bó ṣe ló nà sí Naomi pé ní lòun máa pa á èní lòun máa ṣe. Wọ́n ní sọ́wọ́n ní gbogbo everybody wọ́n kàn bí ìlànà olúkàlùkù sádàánù. Wọ́n ní bí Naomi ṣe yẹ tètè sá sẹ́yìn kábíyèsí ni lẹ́rù ti bà á tó di kábíyèsí mú gidi gan. Ó di kábíyèsí mú gidi gan tẹ́rù bàtà rẹ̀ ń gbọ̀n torí pé Ashley gbébọn ó fẹ́ shoot ọmọ lọ́wọ́. Wọ́n ní kábíyèsí wá sọ pé so wèrè ẹ tiẹ̀ ti tó yìí lẹ́yìn tó ṣe òṣì ní UK. Wọ́n ní kó kúrò láàfin ṣe ló tún wá sáàfin ó wá fẹ́ ààrẹ ló máa pa ìbọn yẹn ó máa yin fún rẹ̀ gbẹ̀yìn ni. Wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní sọ pé kó gba ìbọn yẹn lọ́wọ́ ẹ̀. Ó ní kí àwọn bọ́ìsì wọ́n lè mú kó gba ìbọn lọ́wọ́ ẹ̀. Ìwọ fẹ́ shoot ẹran àbí ta ló fẹ́ shoot? Ààrẹ ló máa fi ìbọn yẹn padà. Ìwọ bí báwo? Ìwọ ọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ṣé wọ́n pé ó ti rí pé ayé òun ti bàjẹ́? Ajégbodò ni ó ń wẹ̀ ní fún kúra. Wọ́n ní kábíyèsí sọ kìkì ọ̀rọ̀. Wọ́n lé everybody come to count fún dàgbé ní ìbọn tí kábíyèsí rí lọ. Ó dé ta ló fún ẹ̀ ń bọ́n bó ló ti rí ìbọn. Ṣé wọ́n pé criminal ni? Kábíyèsí ti gbé igi eléra. Ọlọ́run ló máa gbọ́n ìra yẹn dànù kúrò lára kábíyèsí lára igi kábíyèsí lágbára Kristi. Táṣe gbọ́ ò allegedly ni o. Kò sí bó ṣe lè jẹ́, kò sí bí èéfín ṣe lè jẹ́ tí ìwà èèyàn ṣe lo ajé èéfín ó máa ru jáde. Wọ́n yìí sọ ìtò ìṣe ní ìsọ fún wa tó bá ń sọ ìtì Naomi ń ṣe lọ́wọ́lọ́wọ́ immediately ló tún máa yà síbòmí tó tún máa ṣe ìtútù jù bẹ́ẹ̀ lọ. Ṣé àwọn tó nọ́mà nìyẹn? Ó dàbí pé àwọn tó ní mental tó wà láàfin wọ́n pọ̀ gan-an. Ọlọ́run máa yọ gbogbo wọn máa tú wọn dànù ní kankan torí Bíbélì sọ pé kí ẹnikẹ́ni kó má ṣe yọ wá lẹ́nu mọ́, kó má ṣe yọ mí lẹ́nu mọ́. Àwọn àyànfẹ́ Ọlọ́run tí àwọn oníṣẹ́ èṣù àwọn oníṣẹ́ ibi tó ń sọ pé àwọn ò ní jẹ́ káwọn ọmọ Ọlọ́run kan lójúráyè gbélé ayé, àwọn náà ní gbélé ayé. Àwọn náà máa nìṣó lọ́rùn dè wá torí àárò tí wọ́n ní ibi. Pa ọmọnìkejì wa lẹ́kún, pa àwọn náà lẹ́kún, fi ìnira fún ẹnikẹ́ni wọn tó lè sọ pé àwọn ò ní gbà pé ká gbé kọ́ọ̀pù sẹ́nu ká mọ̀ mí ká lè ju kọ́ọ̀pù lẹ̀. Wọ́n ní láyé o. Ashley rèé o. Ashley lọ gbé ìbọn lóò fẹ́ pa Naomi. Ṣé wọ́n pé madness Ashley àfi kí kábíyèsí tètè gbé dànù kúrò láàfin. Wọ́n máa sọ pé bóyá ààrẹ ò yá rẹ̀ ẹni tá ààrẹ ò yá ń gbà mí tó àbáyá tètè bójútó tó bá ti lọ ṣe ẹnìkan léṣe àbí tó lọ pààyàn. Wọ́n ò ní sọ pé wọ́n máa ní wèrè ni. Kí wèrè ẹ̀ tó já sí igbó kó tó já síta yá tètè mú Ashley kúrò láàfin kẹ́ lọ fi pa wọ́n. Ṣé kábíyèsí ṣàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀?
Naomi òkúkú sọ pé òun bọ̀ láàfin lénìí. Naomi òkúkú sọ pé ààfin yẹn dandan òun pé bẹ́ẹ̀ lòun fẹ́ dé sí lálẹ́. Gbogbo ẹ̀ ló kàn fún kábíyèsí ní respect ni tó ń fún kábíyèsí ní gbogbo ẹ̀. Torí ọmọ yẹn mọ̀ sọ pé òun ò wá sáàfin yẹn. Láàánú kan òun ló máa kó Naomi yọ. Tọ́lọ́run dẹ̀ máa dá ìtókò padà sí sẹ́ńdà pẹ̀lú ògo tó ń jẹ́ tọlọ́run Olódùmarè. Àbẹ́ ẹ̀ máa gbọ́ báyìí. Wọ́n ní ṣe ni Naomi sá sẹ́yìn kábíyèsí tó fún kábíyèsí tó fún níbàdí tó ń gbọ̀n. Ẹni tó bá ní ká má sinmi òun náà ní nísinmi láyé ẹ̀ lágbára Kristi Jésù kò ní nísinmi. So Ashley ti di ajáde gbòlúgi tó yẹn tó ń yọ̀bọ̀ ti Naomi. Ọlọ́run wa má ṣe wò pẹ́ tó torí ẹ̀yin ni à ń jẹ́rìí agbára yín pé ẹ̀yin ni ọba ògbéni níjà kẹ́rù obo níjà. Bẹ́ẹ̀ ni olóòótọ́ wa ò ní kú sípò kà. Bí Naomi ṣe wà yẹn ó máa gbogbo máa tọ́tọ́tọ́. Ó yìí máa fi gbogbo ilé pàtó nígbà tí Ọlọ́run bá dé láti bẹ̀rẹ̀ iṣẹ́ nírọ̀rùn pẹ̀lú Naomi. Torí mo mọ̀ pé Naomi nìkan kọ́ òun nìkan kọ́ ló wà ní ààfin yẹn. Ọlọ́run ọba àyànú òun ló mú Naomi wá sáàfin. Òun ló ṣẹ́gun fún Naomi. Òun ló ní kí Naomi wá síbẹ̀ láti wá tún nǹkan tó bàjẹ́ ó wá túnṣe. Ìgbà táwọn oníṣẹ́ èṣù tán ní àwọn ò ní gbà pé iṣẹ́ ibi yẹn làwọn ń yàn láàyò. Orúkọ Jésù ò ní wò pẹ́ tó Ọlọ́run mi. Kẹ wá dábìrà kẹ wá ṣe ìyanu kógo kó lè jẹ́ tiyín kí ìbùkún ayọ̀ àti àlàáfíà kó lè jẹ́ ti àwọn ọmọ rẹ̀ tó ń finú kan pè é láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Pàápàá jùlọ Naomi kò gbọdọ̀ jípa o. Àrùn gbọdọ̀ sọ lọ́jọ́ nítorí ó ṣiṣẹ́ rẹ̀. Èrè kí ni fún ènìyàn kó jèrè gbogbo ayé kó wá sọ ẹ̀mí ẹ̀nù ká má rí. Ẹ̀yin èèyàn wa ó lágbára o. Ẹ bá gbàdúrà fún Naomi. Ẹ túbọ̀ máa kún ní àdúrà. Wọ́n ní àdúrà ní ọ̀pá Kristẹni láti bọ́ lọ́rùn rìn. Bẹ́ẹ̀ ni. So ẹ̀yin èèyàn wa òun ni a ní ká gbé wá sí tìgbọ̀ yín bó ṣe ń lọ. Pé a gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ. Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ bá wa post ẹ̀. Kẹ bá wa share. Kẹ bá wa love ẹ̀. Kẹ́ ẹ bá wa subscribe. Kẹ bá wa fi túkù sínú comment section. Ẹ̀yin olólùfẹ́ mi jùlọ. Ẹ̀yin tó jẹ́ pé ẹgbọ́n nù ẹgbọ́n ta. Ẹ mọ bẹ́ ṣe ń dá sọ̀rọ̀ torí máa ń gbádùn yín o. Àbọ̀ Ọlọ́run ò ní fi mí sílẹ̀ o. Lórúkọ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. Àmín. Ṣé gan bẹ́ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.